àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Àjọkẹ́ pátápátá nílé lóko àti lẹ́yìn odi bẹ́ẹ̀ káàbọ̀ sí ìkànnì omidan Àjọkẹ́ Adé níbi tá a ti mọ̀ ka àwọn ìròyìn eléyìí tó ṣẹlẹ̀ ní tìbútò orílẹ̀-èdè wa Nàìjíríà tá a ti mọ̀ kà á sí létí kẹ́yìn náà bá lè wà updating kẹ́ bá lè mọ bí ṣe ń lọ káàkiri àgbáńlá ayé àtúntí kóró ìdè lónìí lóní kẹ́ńkẹ́ lúkẹ́ lóní yàjó kìkìdá kẹ́yìn kàn ṣe kíni kẹ́ ẹ mọ́ gbà gẹ́gẹ́ bí ọmọ Ẹ̀gbá lókù Ọlápẹ́jì lèmi jẹ́lẹ́wọlá lórúkọ bàbá tóbi lọ́mọ Alájọkẹ́ Adé ọmọ ìyá tísà òun náà ló kí wa pé a kú déédéé àkókò yìí ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ìròyìn eléyìí tí ó kọ́kọ́ gbé mi ojú òpó ìròyìn Daily Post ló já mi jù ú lẹ́gùdẹ̀ sí níbẹ̀ ni mo ti rí àkòrí eléyìí tó ń sọ wípé kò ṣeé ṣe kí wọ́n tún ṣe bẹ́ẹ̀ kí Tinubu jáwé olúborí níbi ètò ìdìbò ọdún 2027 gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai òun náà ló ti ṣe bẹ́ẹ̀ jẹ́ kó di mímọ̀ wípé kò ṣeé ṣe kò jọ́ lákè kò jọ́ lóko kí ààrẹ Bọ́lá Tinubu ó tún jáwé olúborí níbi ètò ìdìbò ń gbọ́ bá dọdún 2027 olóyè nínú ẹgbẹ́ òṣèlú SDP ní Social Democratic Party ló jẹ́ kí èyí di mímọ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan léyìí tó ṣe tó sì fi ṣọwọ́ sí ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ X rẹ̀ tí a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ ó ní ẹnikẹ́ni èèyàn kéèyàn tí bá sì ń rò ó pé bákan á jẹ́ pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò sí lórílẹ̀‐èdè wa Nàìjíríà ni ò ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ El-Rufai jẹ́ kó di mímọ̀ wípé àwọn ọmọ orílẹ̀‐èdè wa Nàìjíríà náà ló jẹ́ wípé wọ́n ti sọ ìrètí nù nínú ẹgbẹ́ òṣèlú APC àti ààrẹ fúnra rẹ̀ pàápàá bẹ́ẹ̀ ni wọn nífẹ̀ẹ́ sí ohun tó bá ti ní ṣe pẹ̀lú à ń dìbò àdìbò tó bá ti ní ṣe pẹ̀lú ètò òdìbò bí tí ìwù kókèrè mọ̀ ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé pẹ̀lú gbogbo ọ̀rọ̀ ìfinilọ́kànbalẹ̀ tí ìṣèjọba Tinubu ṣe wípé gbogbo àdójúkọ tó ń ti kùdìẹ̀kudiẹ tó kù díẹ̀ káàtó eléyìí tí àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ń kojú náà ni ó padà lọ odò tí ó lọ lè mú mi wọ́n ní síbẹ̀síbẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n sì tún ti sọ̀rọ̀ sínú náà ni o El-Rufai òun náà ló wá ṣe bẹ́ẹ̀ tó jẹ́ kó di mímọ̀ èèyàn kéèyàn tó bá sì rò wípé ó ṣeé ṣe àbó tí ẹ fẹ́ fara pẹ́ àbó fẹ́ jọ pé ààrẹ Bọ́lá Tinubu ò tún wọlé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ orílẹ̀-èdè míì ló wà kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà tiwantiwa ń bí o nítorí kò jọ́ lákè kò jọ́ lóko kí wọ́n tún ààrẹ Tinubu yàn gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà ń gbàbọ̀dá di ọdún 2027 ni o ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé kódà àwọn ẹgbẹ́ alátakò tí wọ́n ti ẹ̀ fẹsẹ̀ walẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́gán bọ́n gan bá ṣe bẹ́ẹ̀ bí wọ́n bá di gbádàgbọ́n wọn yẹ àga nídìí Tinubu nítorí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà òun náà ló jẹ́ pé inú wọn ò dùn pẹ̀lú ẹgbẹ́ òṣèlú àti ìṣèjọba eléyìí tó wà lórí àléfà lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ àkókò tá a wà yìí o bẹ́ẹ̀ bá wá gbàgbé bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá ti wá gbàgbé kéwé ránṣẹ́ bẹ́ẹ̀ kó sáré ràn yín létí o wípé El-Rufai òun náà ló ti jẹ́ pé òun náà ló wà lára àwọn tí wọ́n ṣàtìlẹ́yìn tí wọ́n fún ètò ìdìbò ọdún 2023 eléyìí tó gbé ààrẹ Bọ́lá Tinubu wọlé gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà àmọ́ wàyí o ló jẹ́ wípé ó ti wá di ọmọ ẹgbẹ́ òṣèlú SDP báyìí tó sì ń léwájú nínú àwọn tí wọ́n ń lẹ̀ dí àpò pọ̀ lójúnà àti yọ àga nídìí aláṣẹ Bọ́lá Tinubu nígbà ó bá di ọdún 2027 kókó kan tún rèé lójú òpó ìròyìn Vanguard eléyìí tó hàn dé lóòrọ̀ tòní tó ń sọ wípé ẹnì tí í ṣe alákòóso olúùlú lẹwa Àbújá Nyesom Wike lọ́jọ́bọ̀ Thursday òun náà ló ti sísọ lójú rẹ̀ pé àwọn tí wọ́n ní fọ̀n lè yẹ́kánná àwọn sàǹkànsàǹkàn àwọn tó lóyìnbó pè ní big men gangan àwọn ní ìṣòro tí òun ní o Wike ṣàlàyé lójú rẹ̀ wípé àwọn tí wọ́n ní fọ̀n lè yẹ́kánná tí wọ́n lè dá sáàmù kíọ̀kíọ̀ àwọn náà ni wọ́n ń san owó orí bó ti tọ́ àti bó ṣe àwọn náà ló sì wà lára àdójúkọ tó ń ti ìṣòro tí òun ní gẹ́gẹ́ bí alákòóso olúùlú lẹwa Àbújá ó fọn kàkà kí ẹ̀ síta wípé àwọn tó jẹ́ ọlọ́rọ̀ yìí gangan náà ló jẹ́ wípé wọ́n ń tẹ̀lé òfin ilẹ̀ òkèrè níbi tí wọ́n ti ní dúkìá lọ́pọ̀ yanturu àmọ́ tí wọ́n kọ̀ láti tẹ̀lé òfin ti orílẹ̀-èdè wa Nàìjíríà ó sọ̀rọ̀ yìí lásìkò tó sísọ lórí ọ̀nà kan eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe lọ́lọ́kan ọ̀jọ̀kan alákòóso ọ̀hún òun náà ló wá rẹni tí í ṣe ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà yẹn aláṣẹ Bọ́lá Tinubu láti dá àwọn tó jẹ́ olùgbé olúùlú lẹwa Àbújá lẹ́kọ̀ọ́ lórí ìdí pàtó tí wọ́n fi gbọ́dọ̀ máa san owó ilẹ̀ tí wọ́n yálò ó tẹnumọ́ wípé àníṣe òun fẹ́ lè sọ wípé ìṣòro gbòógì tóun kojú gangan òun náà ní ìṣòro àwọn tí wọ́n ní fọ̀n lè èékánná nítorí pé àwọn yìí gangan ni wọ́n máa ń rí dájú pé àwọn ò sanwó orí bẹ́ẹ̀ ni wọ́n sì san owó ilẹ̀ ó ní àwọn yìí gangan òun náà ló jẹ́ wípé ní gbogbo ibi tí wọ́n nílẹ̀ sí tí wọ́n ní dúkìá sí ní London ní o l'Amẹ́ríkà ní o wọ́n ní kí wọ́n tó kú òun bẹ̀ òun ni wọ́n ti rí dájú pé gbogbo tó ní ṣe pẹ̀lú owó orí àbí àwọn ẹ̀tọ́ lọ́lọ́kọ̀ọ̀jọ̀kan eléyìí tó bá yẹ kí wọ́n san ni wọ́n san o látàrí pé wọ́n mọ ewu àti àléébù eléyìí tó rọ̀ mọ́ tí wọ́n bá kọ̀ láti san àwọn kìnìyàn àmọ́ níbí wọ́n fẹ́ kéèyàn ṣẹ̀ṣẹ̀ mọ́ di wọ́n lórí di wọ́n lọ́rùn kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ṣe ohun tó tọ́ àti bó ṣe yẹ ó ní ó dìgbà tí ọ̀rọ̀ òun bá tó di sọ
ta yánnayànna kó tó di pé wọ́n wà ṣẹ̀ṣẹ̀ mọ́ ara wá ṣẹ̀ṣẹ̀ pé ó yá o ẹ fáwọn nígbà díẹ̀ tí wọ́n sì mọ fàtàmọ́ mọ́ àtàmọ́ eléyìí tí wọn ò rí ṣe láwọn ilẹ̀ òkèèrè. Àkòrí kan tún rèé lójú òpó ìròyìn Punch tó jáde lóòrọ̀ tòní tó ń sọ wípé àjọ tó ń rí sí ìdáàbòbò ẹ̀tọ́ oníbàárà àti ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà òun náà ni wọ́n mọ̀ tí bẹ́ẹ̀ ni wọ́n ti àwọn ibi ìgbàwé ìrìnnà France, Belgium àti Italy eléyìí tó wà nílùú Àbújá pa ò. Àjọ tó ń rí sí ìdáàbòbò ẹ̀tọ́ oníbàárà àti ìjọba àpapọ̀ òun náà ni wọ́n ti iléeṣẹ́ ìgbàwé ìrìnnà France, Belgium àti ti Italy eléyìí tó wà ní Mukhtar Ali Yakubus Business Central District nílùú Àbújá pa ò. Àwọn iléeṣẹ́ ọ̀hún náà ni wọ́n gbégbé sí ọ̀hún pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ tó ń ti àtìlẹ́yìn àwọn òṣìṣẹ́ FCCP, àjọ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà, àjọ ẹ̀ṣọ́ aláàbò lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan, àjọ ẹ̀ṣọ́ aláàbò ẹni làbò ìlú pẹ̀lú àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọ̀hún o títí àwọn kinní ọ̀hún pa òun náà ló wáyé láyé àná. Ẹni tí í ṣe adarí ẹ̀ka ṣíṣe ọ̀rẹ́kẹ́nẹrẹ iṣẹ́ ìwádìí fún àjọ tó ń rí sí ìdáàbòbò ẹ̀tọ́ oníbàárà àti ìjọba àpapọ̀ arábìnrin Bámidélé Adéyínká Bọ́ládalé Adéyínká òun náà ló ṣe lálàyé pé ìgbésẹ̀ ọ̀hún òun náà ni wọ́n ṣe látàrí bí àwọn iléeṣẹ́ ọ̀hún bí wọ́n ṣe kọ̀ láti gba lẹ́tà eléyìí tí wọ́n fi ṣọwọ́ sọ́dọ̀ wọn láti ṣe ọ̀rẹ́kẹ́nẹrẹ iṣẹ́ ìwádìí lórí ẹ̀sùn eléyìí tí àwọn oníbàárà tí wọ́n fi kàn wọ́n o. Adéyínká ṣe lálàyé pé wọ́n ti ilé ọ̀hún pa látàrí pé wọ́n dí wọn lọ́wọ́ wọ́n sì ń dá wọn lọ́wọ́ kọ̀ láti ṣe ìwádìí tàbí béèrè lọ́lọ́kan ọ̀jọ̀kan pẹ̀lú gbogbo àwọn ẹ̀sùn lọ́lọ́kan ọ̀jọ̀kan eléyìí tí àwọn oníbàárà kà sí wọn lẹ́sẹ̀ tó sì gbà fúra dání o. Ó sọ̀rọ̀ ilẹ̀kùn ó wá pa á láṣẹ pé kí iléeṣẹ́ ọ̀hún kí wọ́n yọjú sí àjọ tó ń rí sí ìdáàbòbò ẹ̀tọ́ oníbàárà lórílẹ̀‐èdè wa Nàìjíríà àti ìjọba àpapọ̀ ìyẹn ní 20 oṣù kẹfà láti jẹ́rìí sí ó ṣètànúmọ́ rẹ̀ wípé láti pèsè àwọn ẹ̀rí mọ́ jẹ́mi ìṣó lórí ohun tó ní ṣe pẹ̀lú ìdí tí wọ́n fi kùnà láti tẹ̀lé lẹ́tà eléyìí tí wọ́n fi sọ ọwọ́ sí wọn òun o. Lórí ohun tó ní í ṣe pẹ̀lú ètò ìdìbò ọdún 2027 wọ́n ní bí iná ò báyìí tí ìkú panápaná ò mọ̀ tí ìlè lọ. Ẹni tí í ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà Tajudeen Abbas òun náà ló ti kéde wípé àwọn ènìyàn ìpínlẹ̀ Kaduna kò ní ẹlòmíì tí wọ́n fẹ́ lò rọ́pò ààrẹ Tinubu ń gbòó bá dọdún 2027 ìyẹn lásìkò ètò ìdìbò ààrẹ. Ó ṣe é lálàyé wípé èyí kò ṣẹ̀yìn pé ààrẹ ti ṣe àwọn mèremère sí ìlà oòrùn àríwá àwọn àkànṣe iṣẹ́ lónìrànràn ó ní fún ìdí èyí o àti àwọn ìdí míì náà tó ṣe bẹ́ẹ̀ tó farapẹ́ abẹnugan ní àwọn ènìyàn ìpínlẹ̀ Kaduna wàyí wọ́n ti ṣetán àti sọ iye ìbò tí ààrẹ rí ní ìpínlẹ̀ Kaduna lọ́dún 2023 di ìlọ́po méjì o níbi ètò ìdìbò gbogbogbò eléyìí tí ó wáyé ń gbòó bá dọdún 2027. Ẹni tí í ṣe abẹnugan ọ̀hún òun náà ló sọ eléyìí níbi ọ̀rọ̀ ìkíni lásìkò tí ààrẹ Tinubu ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Kaduna ìhùn láyé àná lọ́jọ́bọ̀ Thursday láti sísọ lójú àwọn àkànṣe iṣẹ́ kọ̀ọ̀kan tí ìṣèjọba tó wà lórí àléfà ní ìpínlẹ̀ ọ̀hún gómìnà ìpínlẹ̀ náà Uba Sani eléyìí tó ṣe. Èyí náà ni ìpín ìròyìn jákèjádò àgbáńlá ayé láti ìkànnì Omidan Àjọkẹ́ Adé títí táàfin pàdé ń gbòó bá dọjọ́ mi ọjọ́ ire ayọ̀ àti àlàáfíà òun náà láàfin pàdé ara wa.